ìjọba gan ìwé ẹ̀rí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi gratiti mi ò tí ì rí gbà lónìí tí ìná mi ò tí ì rí gbà tán gbogbo. ìyá mi rè dìde. àwọn náà gbá àwẹ̀. It's about 150. I'm 75 years of age. Sọmọ yín ni wọ́n? Ọmọ mi nì. Ṣé màmá yín ni wọ́n? Màmá mi nù. Nígbà tí àwọn bàbá wa kí wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n wà Mọ̀dákẹ́kẹ́ ní nígbà tó tú ìlú Mọ̀dákẹ́kẹ́ tú láyé ìjọ́hun lórí pé òwú wọ́n fọ́n ká pé ọmọ Oòduà ni wá ìyá tó sì bí wa ọmọ tó bí ọmọ yẹn wá ń wo adé orí bàbá ìyá rẹ̀ ní bá ń sunkún. Bí ọmọdé ò bá bá tàn á bá àrọ́bá àrọ́bá sì rèé ni wọ́n pè ní bàbá ìtàn. Ètò Kasnaty Sugar tún tẹ̀síwájú. À ń lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Orile Òwu níbi tí Òwu ti ṣẹ̀ wá. A fẹ́ lọ múnú àwọn èèyàn dùn bẹ́ẹ̀. A fẹ́ lọ bless àwọn èèyàn bẹ́ẹ̀ lórúkọ arákùnrin kan tí Ọlọ́run mọ̀. Àwọn tó tún wá wò pé cast ẹ bá ń lọ bẹ̀ ẹ̀yin náà ẹ bá a kó lè dání o. Arahim Afro-Caribbean Cash and Carry ẹ ṣe púpọ̀ púpọ̀ bákan náà. Gbogbo àwọn ẹlẹ́yin jíwàánú tó ń dá sétò Kasnaty Sugar káàkiri àgbáyé máa ṣe. Ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ gangan ló jẹ́ kí n fẹ́ wá sí ìlú yìí o. Ó kù díẹ̀ ká dé Orile Òwu ni mo pàdé bàbá yìí. Ìlú wo la wà yìí? Orile Òwu. Bàbá Orile Òwu yẹn kí lẹ lè sọ ń pàlú yẹn? Ní Orile Òwu gan. Orile Òwu jẹ́ ìlú ṣẹ̀ǹbáyé jẹ́ ipò bàbá wa lọ tẹ́lẹ̀ yẹn dó. Ẹ bá mi gbàdúrà fún obìnrin kan tí Ọlọ́run mọ̀ tó daṣọ àṣírí ìbò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ obìnrin tó daṣọ àṣírí ìbò mi o ọwọ́ rẹ̀ ọmọ lókè o àgbẹ́kẹ̀lé rẹ̀ ò ní já sásán o gbogbo ibikíbi tí bá ń lọ ká rí alátakò. Ẹ tún gba ẹ̀bùn owó lórúkọ obìnrin kan tí Ọlọ́run mọ̀. Obìnrin tí Ọlọ́run mọ̀ tó tún fún mi ní owó lágbára Ọlọ́run gbogbo àdáwọ́lé rẹ̀ yóò máa ròkè ní o ọwọ́ rẹ̀ yóò máa ròkè yóò máa nílọ síwájú kò ní kàgbákò o lágbára Ọlọ́run ọba gbogbo ohun tó bá dáwọ́lé yóò máa yọrí sí rere. Ó yí bírí ó yí bìrì ó dé ìletò kan tó ń pè ní Orile Òwu níbi tí a ti nígbàgbọ́ pé Òwu ti ṣẹ̀ wá. Irú ìlú yìí ò ń ṣèlú tíjọba gbọ́dọ̀ pàtì títì tó débí yìí ó lágbára díẹ̀ o ẹ máa gbọ́ lẹ́nu aráàlú náà. Ṣùgbọ́n ìtawà wa ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa olóhùn agbérin tó ń fa gbogbo etí mọ́ra ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀. Onígòjé ìgbádùn tẹ́nìkan kì í gbọ́ kó má tàdíreke. Ẹ jẹ́ àkọ́kọ́ lọ bá bàbá wa yìí. Ìlàfíà ni o. Ẹ bá a dárúkọ yín àti ìlú tá a wà yìí. Orúkọ tèmi ni Titus Ọlábàmíjì. Ìlú wo la wà yìí sà? Ìlú Orile Òwu la wà yìí. Bàbá wa kí wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n wà. Nígbà tí ìdílé yìí torí wọ́n kú wálẹ̀ náà bàbá wa. Mọ̀dákẹ́kẹ́ ní nígbà tó tú ìlú Mọ̀dákẹ́kẹ́ tú láyé ìjọ́hun lórí pé Òwu wọ́n fọ́n ká wọ́n lé Òwu kúrò ní Mọ̀dákẹ́kẹ́ ní wọ́n fọ́n ká ní kálukú lọ ètò wà sí àgọ́ Òwu náà pé nígbà náà bá kú bábí náà bá sọ ní àgọ́ Òwu àti wọn lọ sí Abẹ́òkúta Òwu Abẹ́òkúta náà wà bẹ́ẹ̀ Òwu Iléegbó Òwu Kwara ó wà bẹ́ẹ̀ báwọn nígbà wá di pé ìlú wa máa sílẹ̀ ń lajú tí gbogbo èèyàn lajú ní wọ́n bá lọ sí Orile Òwu náà wọ́n máa pè ní àgọ́ Òwu mọ́ Orile Òwu nìkan wọ́n máa pè táwa gbọ́njú mọ́ ní Orile Òwu bẹ́ẹ̀ náà sì náà bàbá wa ní wọ́n sì gbọ́njú sí pé Orile Òwu náà ní wọ́n bí àwa sí. Ìlú Orile Òwu yìí iṣẹ́ wo ni wọ́n mú ní ọ̀kúnkúndùn bẹ́ẹ̀? Iṣẹ́ àgbẹ̀. Irú àgbẹ̀ wo? Àgbẹ̀ ká máa gbin kòkó ká gbin iṣu ká gbin obì. Ẹ ṣé bàbá wa ẹ̀mí yín á gùn. Lórúkọ ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ sà bá mi mú aṣọ kan wá ẹ tún máa gbowó 10,000. Ẹni Ọlọ́run mọ̀ ni Ọlọ́run ló mi yóò sì máa ràn lọ́wọ́ nǹkan rò ní bàjẹ́ gbogbo ohun tí bá ń ṣe ní dáadáa ni wọ́n máa já sí. Iṣẹ́ wo lẹ̀yin ṣe? Iṣẹ́ télọ̀ lèmi ṣe aránṣọ. Ẹ máa ránṣọ ní. Ṣọ́ọ̀bù mi náà ni. Ó ti ẹ̀dẹ̀ ìyàwó yín kọ́? Ìyàwó mi wà nílé. Ọ̀dà ẹ̀mí yín á gùn sà àwọn ọmọ yín náà wà nílé. Wọ́n wà. Ó yá máṣọ kan sí wá fún bàbá káṣọ wọn yẹn jẹ́ méjì ọkùnrin kan tọ́lọ́run mọ̀ náà ni. Ẹ dúpẹ́ ẹni tí Ọlọ́run mọ̀ tó ṣe léyìí. Aṣọ ìyàwó yín nìyẹn o. Ìyàwó tí mi ẹni tí Ọlọ́run mọ̀ tó ṣe léyìí tó fún mi ní ìtú tó bẹ́ẹ̀ àti kí mi ìyàwó mi Ọlọ́run máa kò sí rẹ̀ Ọlọ́run máa ràn lọ́wọ́. Ìlú wa ìlú Orile Òwu ẹ ti ń jẹ wá níyà níbẹ̀ gbogbo ọ̀nà yìí ó ń jẹ wá níyà omi ó sì ń jẹ wá níyà. Èyí tá a wá ṣe yìí
kì í ṣe tìjọba, iṣẹ́ àdáni ni tiwa. Ìrànlọ́wọ́ làwa mú lọ báwọn arúgbó àti àwọn àgbàlagbà. Ṣùgbọ́n arákùnrin kan tí Ọlọ́run mọ̀ ni ó sọ pé òun ká wá sí ìlú kan tí wọ́n ń pè ní Orílẹ̀ Òwu. Nígbà tó ń béèrè lọ́wọ́ tèmi náà pé ń bo lójú Orílẹ̀ Òwu, mo ní kò jìnnà, mọ́ l'Ábẹ́òkúta ló wà. Nígbà tí màá fi wẹ́lọ̀ lẹ́nu àwọn èèyàn, Orílẹ̀ mọ́lọkàn mi ń fọkàn sí, wọ́n wá lórílẹ̀ Òwu ni. Níbo lórílẹ̀ Òwu wà? Ó wà ní Ọ̀ṣun State. Ó nasẹ̀ díẹ̀ ká má tanra wa. Ọ̀nà yẹn dẹ̀ lágbára púpọ̀ púpọ̀. Kì í ṣe ìrìn àjò kékeré o, ìrìn àjò ńlá gidi ni. Ṣùgbọ́n kí n tó wá ni mo ti ṣe àwọn ìwádìí kan. Ẹnjíníà tó jẹ́ ọ̀rẹ́ Tàfà Olóyèdé nígbà tí Tàfà wà láyé, mo ti béèrè lọ́wọ́ àwọn náà fún mi ní description, but ọ̀nà yìí lágbára díẹ̀. Àwọn ọ̀nà yẹn lẹ̀ ń wò yẹn, ṣe ti rọ́nà, àwọn ọ̀nà bíi tá a gbà rèé o, torí iṣẹ́ tí orí gbé lé wa lọ́wọ́. Ìyá mi, ẹ máa gba owó 10,000, ẹ bá mi gbàdúrà fún ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ láti ìlú òyìnbó. Ọlọ́run ayérayé àfi ọkùnrin kan náà tọ́lọ́run mọ̀ ní ìlú èbó àfilé ọlọ́wọ́. Olúwa wá bá ní dì wọ́n mú lórí iṣẹ́ tí wọ́n ń ṣe. Má jẹ́ kí wọ́n ṣiṣẹ́ ṣe o, má jẹ́ kí wọ́n sì rìn, má jẹ́ wọ́n bọ́wọ́ ọlọ́wọ́ o. Ọrùn ọtí ọmọwọ́ tí ọmọ ẹsẹ̀, má jẹ́ ọ̀jẹ́ pin wọn. Gbogbo nǹkan tí mí tí omi ṣe ń kó lọ́wọ́, má jẹ́ kí nǹkan bàjẹ́ o. Èní tún ni ọjọ́ ìbí Alhaja Làbákẹ́ Bello. Àwọn náà ń ṣọjọ́ ìbí, wọn ra aṣọ ní ká bá wọn fáwọn arúgbó. Alhaja Làbákẹ́ ó ṣe ọjọ́ ìbí lónìí o, má jẹ́ ó fi ṣàṣemọ́ o. Ọlọ́ọ̀kọ́ wà pẹ̀lú wọn o. Gbogbo ohun tó kó lọ́wọ́ tí mí tí omi, má jẹ́ kí nǹkan bàjẹ́, má jẹ́ kí nǹkan jọba lọ́wọ́ wọn. Èmi ni Mariama Ayadódù ọba. Tipẹ́tipẹ́ ibẹ̀ yẹn bí mi sí. Ibi náà mo sì ti lọ́kọ ilé ọba Ìjẹta. Ilé Ògúngbèrè àwa. Wọ́n nílé ọba Ìjẹta láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò. Ṣé bẹ́ẹ̀ nílé ọba Ìjẹta? Ẹ mọ́ lọ bẹ̀ ni. Ẹ mọ́ lọ bẹ̀. Ọlọ́run má yọwọ́ lọ́rọ̀ mi o. Ọlọ́run má yọwọ́ lọ́rọ̀ mi o. Ṣé bẹ́mi náà mọ ibi tá à ń bọ̀? Mo kàn mọ̀ pé à ń bọ̀ ńlù kan ni. Ṣùgbọ́n bí ni ẹ̀mí mi ti dúró, wọ́n wá ló jẹ́ ilé ọba kẹta Ògúngbè ní ìlú Òwu. Arákùnrin tọ́lọ́run mọ̀ tó ṣe léyìí tí Ọlọ́run fi sí lọ́kàn tó sì ṣe, ò ní kú àkóràn. Ní gbogbo ọjọ́ tẹ́ ẹ máa lò láyé ẹ̀ ní mọ̀nira. Màmá ẹ ṣì wà lórí owó yìí náà. Ẹ bá ń gbàdúrà fọkùnrin kan tọ́lọ́run mọ̀. Ọkùnrin tọ́lọ́run mọ̀, tá a mọ̀, tọ́lọ́run sì ràn sí wa. Àṣírí rẹ̀ ọmọ bo, Ọlọ́run ò ní tú láṣìírí o. Yóò mọ rí ṣe o, yóò mọ rí ná, yóò mọ rí lò, yóò mọ rí jẹ, yóò mọ rí mu. Ògbé ò ní gbẹ́ o. Ọlọ́run ò ní fìyà jẹ lọ́lá haúlà wàlá pátá ìlàbíàsì. Làbákẹ́ Bello ọlọ́jọ́ ìbí. Làbákẹ́ Bello ọlọ́jọ́ ìbí. Igba ọdún o, ọdún kan ni o. Ó tún ṣèmí o. O ní fọdún èyí ṣàṣemọ́ o. O ní gbọ́mọ bo, o ní gbọ́mọ sí, o ní mọ sàárì ọmọ o. Orílẹ̀ Òwu, Òwu la kọ́dá. Bẹ́ẹ̀ ló wù ẹ béèrè wò. Èmi ni wo sì Látìfù. Orílẹ̀ Òwu ni a bí sí. Ní iná gbogbo ntọ́ yìí ó ṣe fún àwọn òṣè fún wa. Àlómi, èmi pàpà, àbàrà méjì ni ní ẹsẹ̀ ìdán mi. Ẹ bá ń gbàdúrà fọkùnrin kan tọ́lọ́run mọ̀. Ọkùnrin tọ́lọ́run mọ̀ yóò mọ rí ṣe o, yóò mọ rí ná, yóò mọ rí lò. Ọkọ ọba àjọ ọba kò ní ṣẹlẹ́sẹ̀ o, kò ní gbọ́mọ bò, wọn ò ní ṣiṣẹ́ ṣe, wọn ò ní sí rìn. Alhaja Làbákẹ́. Alhaja Làbákẹ́, ọwọ́ ayé ò ní tẹ̀, kò ní ṣiṣẹ́ ṣe o, yóò mọ rí ṣe, yóò mọ rí ṣe, kò ní fọmọ ṣàgbàtì o. Ilé ọba kẹta ni a tún padà sí. Ibẹ̀ náà láti bẹ̀rẹ̀. Ilé Ògúngbè. Ọba Ìjẹta. Ẹ kú àsìkò yìí bàbá mi. Ṣàlàáfíà làbá yín. Àlàáfíà ni. Ẹ bá mi dárúkọ yín sà. Chief J.A. Sowẹ̀tàn. Chief J.A. Sowẹ̀tàn. Baálẹ̀ ti wà nílùú yìí. Since 1943. 1943. Yeah. Ìlú ilẹ̀ ti bẹ̀rẹ̀ kékeré. Pátápátá. Kí lẹ lè sọ fún wa nípa Orílẹ̀ Òwu bàbá? Mo ṣáà mọ̀ pé ọmọ Oòduà ni wá. Ìyá tó sì bí wa ọmọ Ọlọ́fin àkọ́kọ́ ni. Ọmọ tó bí tó jẹ́ Àsùnkangbadé òun ni ìyá rẹ̀
ló gbé lọ sí ààfin Ọlọ́fin. Ọmọ yẹn wá ń wo adé bí fìlà la lè pè é adé orí bàbá ìyá rẹ̀. Ó wò ó ní bá ń sunkún ní bá ń sunkún. Kí lọmọ ẹ̀ sunkún sí? Lédè kan ṣá wọ́n rí i pé fìlà orí bàbá ìyá ẹ̀ ni wọ́n bá gbé fìlà náà bá gbé ló bá sùn lọ. Nígbà tó jí wọ́n gbé fìlà kúrò lórí ẹ̀. Bàbá ní ẹ má gbé kúrò lórí ẹ̀ tí ẹ̀ lọ. And that is why we are called Àsìkògbadé. Àsìkògbadé. Meanwhile nígbà ọmọ yìí bẹ̀rẹ̀ sí í dàgbà ẹ sì mọ̀ pé gbogbo ọmọ ọba gbọ́dọ̀ mọ̀ proud. Ó náà ń ṣe bí ọba ń ṣe bàbá yẹ̀ ní ọba méjì ọmọdé gbà fún ẹ bá ń lọ tulẹ̀ fọmọ ẹ̀. Wọ́n bá gbọ́n yẹ wọ́n mú onífá wọ́n ní kí wọ́n lè tulẹ̀ fún ọ ní àárín odò ńlá méjì which is Ìsàsá and odò tí ń bẹ ní ọ̀nà Ìbàdàn tí jẹ́ kílẹ̀ pé. So ìgbà tí wọ́n dé wọ́n ṣàárín wọ́n rìn Ọ̀ṣun wọ́n rìn wọ́n kàn Ṣàṣà wọ́n dé rí Àgbọ̀ngán wọ́n ṣáà ń béèrè pé ṣáà ti débẹ̀ Ifá yẹn ò tí ì débẹ̀ wọ́n ṣàdé orí yẹn gbígbẹ̀ yẹn ṣá lórí ọjà Ifá ní wọ́n ti dé ibi tó ń lọ o ní wọ́n bá ṣẹ́tù òun fá bá ń difá fún wa òun náà ń dàgbà ó ń dàgbà ó ń dàgbà lédè kan ṣá alágbára ni ẹni. bó lọ́dọ̀ tí yín ń bí sà. Ilé ọmọ ẹlẹ́rẹ́ lèmi ilé ẹlẹ́rẹ́. Bàbá ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn ọkàn mi dẹ̀ ń sọ nǹkan kan. Nígbà tẹ́ tí ń bọ̀ ni mo ti ń wò yín mo wá ń sọ fún àwọn tá a jọ wá mo ní mo ti rí ohun tí mò ń wá ṣẹ́yìn sì ń ṣiṣẹ́ báyìí. Iṣẹ́ bò ó 1999 mo ti fẹ̀yìntì. 1999 gratitude mi ò tí ì rí gbà lónìí. Ẹ tí ì rí gratitude yín gbà. tó ní. Ẹ dẹ̀ ṣìnjọba gan. Mo ṣèjọba gan ìwé ẹ̀rí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi. Ó dà bàbá ẹ̀yin ti ṣiṣẹ́ ẹ ti sìnlú ìjọba ò tí ì fún yín lówó ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run ẹ̀ ń jẹun. Mo fẹ́ kó owó yìí fún yín bàbá mi kẹ́ wá sọ bínú yín ṣe dùn tó lórúkọ ọkùnrin kan tọ́lọ́ mọ̀ 100,000 rẹ̀ sà. Báwo lẹ ṣe feel? Ẹ wo owó náà sá o 100,000 nìyẹn o. Ẹni tọ́lọ́ ń ṣe fún tó sì rántí pé àwọn kan ń bẹ tí ìyà ń jẹ láti ràn lọ́wọ́ ló ṣèyí. Inú mi dùn pọ̀ mo sì mọ̀ pé Yorùbá máa ń sọ pé àbùdí ni todò àìrójú dà lára omi ibi ó ti mú kò ní mọ̀ pé òun mú nǹkan kan bẹ̀. Ìlú òyìnbó lọkùnrin yẹn wà. Kò wà ní lásọ̀hún gbogbo ohun tó ti ṣe é lé òní bàjẹ́ ọmọ rẹ̀ wà dáa jùlọ o bó ti wulẹ̀ kó ga tó torí béèyàn wulẹ̀ ọ̀dà tó kó ga tó láyé tọ́mọ rẹ̀ ọ̀bá dáa kò dáa kò lẹ́yìn ẹni ọmọ ẹ̀ bá jùlọ ló wáyé rẹ̀. Sickness kan ló ṣẹlẹ̀ ní 2003 tí mo ní stroke mi ò tiẹ̀ rína mi ò lè rìn mi ò lè dẹ́wù wọ̀ wọ́n nà mí ń dì ní hypertension ló lead sí nígbà mo fẹ̀yìntì tí mo rówó mo ní bọ́yé mi náà n ó rí gbé gbà mo gba lóònù àgíríkì wọn ò fún aláàkó tó yẹ mo dákó ọ̀gẹ̀dẹ̀ mo jí gbèsè ni so hypertension mú mi. Báwo nínú yín ṣe wá dùn tó pẹ̀lú ẹ̀bùn owó 100,000 yìí sà? Ẹlẹ́dàá mi ti ń bá a sọ̀rọ̀ ó ti ń ṣàdúrà bó ń ti wí. Ṣé kákú sọ pé ẹ̀yin la wá wá? Bólúwa ti wí. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Joseph àmì ọlọ́mọ Sówẹ̀tàn ọmọ aríbirè lówu. Bàbá ṣe wá rí aṣọ tí mo fẹ́ kó fún yín mo fẹ́ kó fún yín lórúkọ Afro
Caribbean Cash and Carry nílùú òyìnbó. Nígbà tí mo ti ní àti fẹ́ bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn láṣọ ni arábìnrin yẹn ra aṣọ bíi 25 tó ní ká fáwọn èèyàn. Yàtọ̀ sí spaghetti tá a máa bẹ̀rẹ̀ sí pín. Ìrìn àjò wa débí àti ẹ̀rí ọ̀nà fún yẹn rárá, ṣùgbọ́n a máa bẹ̀rẹ̀ sí pín yẹn láwọn ìletò wa míì. Ẹ wá gba eléyìí, Afro Caribbean Cash and Carry. kò ní jóná yóò mọ ga sí ni ìlú èbó ló wà wọn ò gbé wá Nàìjíríà o. Wọ́n máa gbélé iṣẹ́ wọn wá. Lára abélé iṣẹ́ wọn débí náà làánà ṣe ń fún nírú àwọn ẹ̀bùn yìí. iléeṣẹ́ yìí kò ní jóná yóò mọ ga sí ni ọwọ́ rẹ̀ ó máa lọ sókè orí rẹ̀ ó máa lọ sókè gíga gíga ní tòkè burúkú ò ní gbẹ̀yìn ayé ẹ̀. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá, ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Lórúkọ iléeṣẹ́ Afro Caribbean Cash and Carry, aṣọ 25 ni owó tí wọ́n fi ránṣẹ́ tí wọ́n rà. Mo ti fún bàbá yẹn ní 2. Afro Caribbean Cash and Carry, àṣírí ẹ̀ ò ní tú. lágbára Ọlọ́run ti ń sọ̀rọ̀ wọ́n máa bọ̀ ọ́rẹ́ mọ̀ ní kọ́dà mọ́. ẹnìkan tọ́lọ̀ mọ̀ ọkùnrin kan tọ́lọ̀ mọ̀ tó fún wa lówó kọ́wọ́ rí ọmọ lọ wájú o nírú Orile òwú o kọ́mọ̀ lo ẹ̀yìn o kò ní ṣubú ara ká ṣubú ẹ̀mí o. kọ́lọ̀ ń ràn lọ́wọ́ kọ́lọ̀ ọba mi ọmọ jẹ́ ọ̀já mọ̀ kọ́mọ́ sì rìn kọ́mọ́ sì jẹ́. tí ó fi ní kán ṣàánú wa ní Orile òwú ìwọ Ọlọ́run ìyanu mọ̀jẹ̀ rúkú wọn wálé o ìwọ Ọlọ́run ìyanu ayérayé nù àwọn bá wa dáwọ́lé wọn o. ọkùnrin kan tọ́lọ̀ mọ̀ tó wá sí aláàánú nílùú Orile òwú yóò máa bójú rere Ọlọ́run pàdé yóò bá àánú Ọlọ́run pàdé àgbà náà ní wọ́sẹ̀ rẹ̀. ìwọ Ọlọ́run ní jó sì ṣe ọwọ́ rẹ̀ ọmọ rẹ̀ wájú ẹ lọ láyọ̀ pẹ̀lú ẹgbẹ́. ọkùnrin kan tọ́lọ̀ mọ̀ tó wá sí wa láàánú Olúwa bá wa sí láàánú Olúwa bá wa wà pẹ̀lú ẹ̀ Olúwa jádùá ọmọ májò díbàjẹ́ o. wá ń wà pẹ̀lú wọn Ọlọ́run ìyanu wá gbogbo ẹ̀ yọ jórógo rẹ̀ lò ní orúkọ Jésù jọ́mọ lọ́re jọ́mọ bọ́re. májà yọ ọdọ ògbògo rẹ o májà yọ ọdọ ògbògo rẹ o asẹni lórí májà ọsẹ lórí o. Orile òwú la lọ ọkùnrin kan tọ́lọ̀ yàn Ọlọ́run jẹ́ ọmọ rí ṣe o kọ́mọ lọ́re kọ́mọ bọ́re o. ọkùnrin tọ́lọ̀ mọ̀ kọ́ wá sí aláàánú Olúwa bá ní ṣe láàánú Olúwa bá ní sọmọ ẹ̀ láàánú kọ́mọ lọ́re ọmọ bọ́re Jésù Olúwa wa. ọkùnrin kan tọ́lọ̀ mọ̀ tí ó dáa ẹ bá ní sọ fún wa pé tí ó dáa èmi ní Oyègúnlẹ̀ Fágbùlù èmi ní baálé Fágbùlù gangan tí ó dáa inú mi dùn sí. Ẹ wá gba ilé lórúkọ Afro Caribbean Cash and Carry. tí ó dáa o ẹ̀mí rẹ̀ ogún o kò ní gùngùn ìyá o ó ti dáa kò ní bàjẹ́. Arábìnrin kan wọ́n fún wa ní owó kan ó máa pé ọdún 7 tí màmá wọn jáde láyé ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí. Arábìnrin yẹn wá ní pé òun fẹ́ fáwọn èèyàn lówó kán bá wọn ṣèrántí màmá òun kán bá wọn gbàdúrà fún wọn. Ìlú òyìnbó ló wà. Alájà Sáríù Mojísọ́lá Àyọ̀ká Débísí Làwà March 17 ló máa pé ọdún 7 tí màmá jáde láyé. So ihun tèmi gan rò tẹ́lẹ̀ ni pé àwọn 7 torí gungun 7 lọ́n pe tóbìnrin. Ohun tí mò ń rò tẹ́lẹ̀ ni pé àwọn 7 ni màá fún ní ẹgbẹ̀rún 7. So gbogbo àwa 7 tá jókòó yìí sìn a máa gba ẹgbẹ̀rún 7 ká bá gbàdúrà fún màmá wa kọ́lọ́run túbọ̀ bá dẹlẹ̀ fún wọn. màmá wa Sáríù Mojísọ́lá Adébísí Làwà Ọlọ́run fọ̀run kẹ́yìn o. Ọlọ́run ọba ó fi ilẹ̀ kẹ́ Ọlọ́run ọba ó jẹ́ kí ọrùn kẹ́ wọn. yóò sun re sísun re tó sun re ìwọ náà ó sun re. Ọlọ́run fọ̀run kí ọ Ọlọ́run tí ọ sáfẹ́fẹ́ rẹ̀ gbogbo ohun tó fi lè kankan àbàjẹ́ rẹ̀ lóògùn Ọlọ́run lágbára Ọlọ́run ọmọ náà tó wá rántí ẹ̀ Ọlọ́run ní pẹ̀lú òkú láàpẹ̀lú òkú kò ní nǹkan rí ò ní bàjẹ́. Olúwa tẹ́ ń sáfẹ́fẹ́ rere o ọ̀run tẹ́ ẹ wà yóò dẹlẹ̀ fún yín o ọmọ náà tó ṣèrántí yín náà kò ní í dòkú. Ọlọ́run fọ̀run kí ọ yóò fọ̀run kí ọ yóò ká gbòdì fọ́ mi
ọlọ́run jẹ́ ọmọ ọba láàánú pàdé. ọba ò ṣe lọ sí ọ̀run ọlọ́run ọ̀kẹ́ ọ yóò ṣe amọ̀nà rẹ o yóò dáàbò bò ní tó fi sílẹ̀ ọlọ́run ìjẹ́ ọba àjẹ́ o. alákùlùfù aláwọ̀ bisimilahi rahman rahim ní kùlùfù aláwọ̀ dọ́ aláwọ̀ sàmàdì lámúyálé wà lámúyálé wà lámúyákúlákùn fún wa. ẹ bá dárúkọ yín sà. Chief Yaya Akíntúndé, I'm the next in command to Olówó of Orile Owu. Chief Akọgun. Ìlú yìí jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé. After Ilé-Ifẹ̀, Orile Owu nílùú tí a tún kọ́kọ́ dá nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn kíhun tó ń lọ nínú ìlú yìí. Gbogbo ẹ̀ wọ́n kàn fi dùn wá ní àwọn ló ń gbàwẹ̀ bí. gbogbo wa fẹ́ àwọn tá à ń gbàwẹ̀. gbogbo ilẹ̀ ń gbàwẹ̀. Bẹ́ẹ̀ wo ìyá mi rè dìde. àwọn náà gbàwẹ̀. ọ̀dà. It's about 150. wọ́n kílẹ̀ pé wọ́n. 150. màmá tán pé wọ́n. I'm 75 years of age. Oya consider it with the mother who born me. wọ́n dẹ̀ ń gbàwẹ̀. This is my mother. màmá arúgbó lórílẹ̀ Òwu. mo pàdé bàbá kan àwọn náwó sí màmá kan pé that is my mother. Àbí ẹ̀yin èèyàn ta ló bí mi. màmá sọmọ yín ni wọ́n. ọmọ mi nì. ṣé màmá yín ni wọ́n. Màmá mi nù. Màmá mi. ọ̀rọ̀ kan tí mo ní nù. ṣẹ́rí yìí tí màá ṣe ń bì màá ṣe lórúkọ obìnrin kan tí Ọlọ́run mọ̀ tó rán mi sáwọn aláwẹ̀. ẹ bá ń gbàdúrà fún obìnrin kan tọ́lọ́run mọ̀. Obìnrin kan tí Ọlọ́run ọmọ Ọlọ́run ó jẹ́ ọmọ lọ wájú ni ò ní lọ. Lágbára Ọlọ́run ọba ò ní yàn kú o. tọ́lọ́mọ náà ni òun náà ló daṣọ agbádá ìbò yìí o. ẹ máa gbowó ìṣínú ẹ tún gbà màmá dà. ìyá yín dà. Ìyá mi rèé o lórí ìjókòó. ẹ gbà sà obìnrin tọ́lọ́run mọ̀ màmá dà. gbà obìnrin tọ́lọ́run mọ̀ ní ká fún yín láṣọ ó tún ní ká fún yín lówó ẹ bá ń gbàdúrà fún un. yóò dáa fún un yóò rọ̀ lọ́rùn yóò tú ọmọ. tọ́lọ̀ mọ̀ yóò mọ ní ọlọ́run ìwà kọ̀rẹ̀ sí fàásì ọ̀tàlọ́ àtàbọ̀ rẹ̀ yóò mọ dá o. obìnrin tọ́lọ̀ mọ̀ yóò mọ lọ síwájú o kò ní rẹ̀yìn o. obìnrin tọ́lọ̀ mọ̀ yóò mọ ní lọ síwájú kò ní jáàmù agbókù ẹwà lẹ́ka agbókù ọmọ ńlé o. obìnrin tọ́lọ̀ mọ̀ gbogbo nǹkan fẹ́ ṣe yóò ṣeé ṣe o. obìnrin tọ́lọ̀ mọ̀ yóò mọ ní ṣe kò ní jáàmù o. obìnrin tọ́lọ̀ mọ̀ yóò mọ ní ṣe àánú ònìyẹ fún un nàkún àánú òsì fún un. obìnrin tọ́lọ̀ mọ̀ ọkọ ìjọba àdá ìjọba ò ní sọ ẹlẹ́sẹ̀ kò ní sí rè kò ní sí jẹ́ bó ní fọmọ ẹ̀tẹ́lẹ̀ ọkọ̀ wálé wá bá. àdá rẹ ọgbà o ìrìnàjò kò ní sí ìnáwó kò ní bàjẹ́ o. ẹ gbàdúrà fún obìnrin kan tó ń jẹ́ ẹ̀nà. ẹ̀nà ẹ̀ka ìdẹ̀n. ẹ̀ka ìdẹ̀n Olúwa gbogbo ibi tí bá ń yà sí ire ní ọmọ bá pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní kọsẹ̀ wọn ò ní rúkú ẹ̀ wálé. ẹ̀nà akáìdàn yóò máa lọ rè yóò máa bọ̀ rè o ọlọ́mọ fìṣó ẹ̀ sọ́ o. ẹ̀nà ẹ̀ka ìdìn á dáa fún ẹ o ọkàn á balẹ̀ o gbogbo ibi tí wọn náà bá ń dé ó máa ráàánú gbà ó ṣe kòǹgẹ́ rẹ ire á ṣe kòǹgẹ́ ó ti ráyé wá wà á ráyé ṣe. ẹni ẹ̀ka ìdè ọmọ ní o ò ní dààmú. ẹni ẹ̀ka ìdè Ọlọ́run ọ̀wọ́ láàánú oṣù tá a wà yìí tọ́jẹ́ oṣù mẹ́mọ́ ò ní ráre o ò ní sọnù o. ẹ̀ka ìdè Ọlọ́run bá mi mọ̀ fi jù ẹ̀ sọ mọ̀jẹ̀ sẹ́rẹ̀ òdòdó ìjà pọ̀ mọ̀jẹ̀ ọ̀rá bínú ẹni mọ̀jẹ̀ ìsúnú àgbàrá ẹ̀jẹ̀ o. ẹnlẹ ẹ̀ka ìdè yóò dáa fún ọ ọ̀rọ̀ àánú gbà o ọba àánú pàdé òbòjú Ọlọ́run pàdé ọ̀rọ̀ àánú gbà ọba àánú pàdé òkè tó gbọ́ Ọlọ́run lè fi ọjà bọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Network for inclusion of people. ìṣòro tó máa dé táyà máa wá sọ pé ṣèbó ń sọ pé òun lówó láéláé.
kò ní kàn yín o. ẹ sọ fún wa báwo ni iṣẹ́ ìṣe rọrùn tó. tí nàìjíríà ń sọ ní ìsìn àbí kí kọ́lọ̀ máa ràn wá lọ́wọ́ lórí oúnjẹ ni gbogbo wọn ṣe wà yìí pẹ̀lú àwọn tí ó tún sílé yàrá méjì náà là ń lò fún gbogbo wọn ibi tá a fi ṣe classroom nìyí so torí pé ó kéré kò gbà wá ibi tá a fi ṣe ibi tá a ti kọ́ṣẹ́ ọwọ́ lélẹ̀ ara àwọn ọmọ wa yẹn náà ló ń ṣe irun bíbá yìí àwọn tó ní ìpèníjà ojú náà ṣe gbogbo kínní yìí o àwọn tó ní ìpèníjà yàrá àwọn ọkùnrin lélẹ́yìí so torí pé kò gbà àwọn ìyẹn ní wọn lè gun orí tíẹ̀ yàrá àwọn obìnrin nìyí so àti bàbá ti kọ dókè àti rí agbára àti ṣe jù báyìí lọ àwọn pé ká fi bíbá yìí ṣe classroom àti ibi ìkọ́ṣẹ́ fún wọn àti ìgbà tá ti kọ́ dé bíbá yìí kò tí ì sí agbára láti kọ jù báyìí lọ àwọn òye pàtàkì jọ ní security àwọn ọmọ yìí bí bíbá yìí ṣe wà yìí kò àní tẹ́lẹ̀ àbá ti sí níta àwọn ọmọ yóò kì í wá ta inú ilé náà máa wà tọ́mọ báyìí fi lè bọ́ta báyìí ọlọ́run jẹ́ ká dààmú ni tá a bá rí ìgbà yìí ká pọ̀ wọ́n lè ṣeré jáde kátẹ́gùn ọlọ́run lè bá máa fẹ́ sí wọn. ẹ máa sọ àkáǹtì nọ́mbà yín tá a bá rí àwọn tó sì fẹ́ bá a dá sí i láti mú ràn lọ́wọ́ kan àbí méjì bá ibí yìí. tẹlifóònù nọ́mbà wa ni 07031536505 àkáǹtì nọ́mbà wa ni 0515502 GT Bank wọ́n máa gbé network for inclusion of people with special needs wá. ẹ ṣé o gbogbo ibikíbi tẹ́ ẹ̀rọ kọ̀ọ̀rẹ́ sí ibi tẹ́ ẹ̀rọ kọ̀ọ̀rẹ́ sí orí àwa yín wá bẹ̀. bá ṣe bọ̀ ọlọ́mọba fi sọ̀rọ̀ sọ wọn o. ilẹ̀kùn àná òṣì fún yín ibi tẹ́ ẹ ti mọ́wọ́ yìí ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. ọlọ́run ó wà pẹ̀lú wọn o ìjákulẹ̀ kò ní dé bá wọn o. ìṣòro tó máa dé láyé máa wá sọ pé ṣèbó ń sọ pé òun lówó láyé kò ní kàn yín o. ayé ò ní ṣe é ṣiyọ̀ yín wọn ò ní sọ pé kò tán o aláwọ̀ máa rí.